iná ẹ̀dà agbóná pàápàá tó bẹ̀rẹ̀ wọ́n ló ti bẹ̀rẹ̀ padà o àǹtí ẹ̀ ní rí dààmú. I feel pain sister yìí we feel her pains ojú ni nǹkan yẹn ti wáyé wọ́n ní ara yún àwọn bá ń gbọ́dọ̀ wọn wọ́n ní ara ló yún àwọn lọ́jọ́ yẹn àwọn dẹ̀ lòògùn wọ́n dẹ̀ lòògùn tán kí ló wá bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀. wọ́n rí pọ́ọ̀sì lórí ojú mi kékeré. ẹ wá rí pọ́ọ̀sì kékeré ní ojú yín. àti imú díẹ̀ àti níbi ojú. àti níbi imú díẹ̀. wọ́n lọ ṣe wọ́n ti ṣe kò pẹ́ka ọ̀bẹ tí èrí ṣe kò wá dì kọ́ bí ó tẹ̀ fẹ́ sojú mi gèjì dé ó dédé tí gbogbo orí gan-an ayúwìyúwìyúwì ìtẹ́ni tó lè sọ̀rọ̀ àtòrú bá àmàjù máa gbọ̀n kò sí ìyá kò sí ìyá bàbá ọkọ̀ bá ti fi sílẹ̀ ti sálọ. ọdún wo ni kíní ìṣẹ̀lẹ̀. ó ti pé ọdún kọ́dún márùn-ún báyìí torí ọdún ọwádìí ní oṣù kẹfà ọdún yìí. ọ̀n 13 ọdún yìí lápò ọdún méjì náà ṣe operation tó ń lọ ṣe. ọdún wo náà pè é. ó ti lọ bí ọdún márùn-ún báyìí. ó ti lọ bí ọdún márùn-ún. ṣé ẹ ti ń gbé ojú ìbáyìí. kò tó wọ̀nyí kò tó kọ́kọ́ lọ ṣe kò tó wọ̀nyí kò tó kiri ọ̀kan kò tó lọ ṣe kò tó ṣe tán ló tó wá di babaraba. ẹ̀mí mímọ́ o. ọdún yìí lápò ọwádìí ní oṣù kẹfà ọdún ọ̀n 13 lápò ọdún méjì tó ń ṣe operation. ṣé ẹ lè ṣí díẹ̀ káwọn èèyàn ò kẹ́ dà. kí wọ́n lè fẹ́ lọ ṣe bẹ́ẹ̀ ṣe é ṣí yẹn kí lè fẹ́ lọ ṣe báyìí. wọ́n lọ pé tiẹ̀. lágbára o lágbára o. àǹtí gbé ìbọ̀dà ẹgbẹ́ náà síbẹ̀. ọdún dídà ilé ẹjọ́ ṣàlù yìí ó jẹ́ kí n kú ẹni kò bísí kú ọwọ́ ẹjọ́. ó yẹ kó bẹ́ẹ̀ padà gbé wa. wọ́n ní wọ́n ń wá 3.6 million ní ohun wọ́n lọ́rùn ẹ̀dùn ńgbà táwa gan dúró báyìí tó ń rùn sí wa mélòó ẹni tí nǹkan ṣe mélòó ẹni tó dúró sẹ́gbẹ̀ẹ́ wọn. bàbá yìí mo kí o. $376,000 gbàtà gbé wọn lé àárọ̀ níbi 1 lọ́sàn iná ni just 4 hours ago wọ́n rí 1,077,000 but as at now wọ́n ti rí 1,376,000 ẹ ṣé o. wọ́n dúpẹ́. ẹ ṣé o aṣáájú yìí o ẹ ṣé o ẹ̀dínwó dínà o ẹ̀dínwó tó ṣokọ́ ọmọ yìí o ẹ̀dínwó fọwọ́ gbọ́ mi fún ẹ ṣé o. àdúpẹ́ lọ́wọ́ yín o. ẹ ti ọlọ́pàá kò rọ́ọ̀sì fún yìí o ẹ ṣé o. ẹlẹ́dàá yà tó mọ́. ẹ ṣé o adúpẹ́ o. afẹ́ ẹ̀jẹ̀ àǹtí torí mi tẹ̀ wọ́n dá fẹ́ ṣe wọ́n. kí ọlọ́run kó rántí lọ́wọ́ obìnrin ni wọ́n kọ́lọ́run kó ràn wọ́n lọ́wọ́ kán lè lọ ṣe tí wọ́n fẹ́ ṣe ní hospital so wọ́n ti rí 1.376 1,376,000 so Abuja wọ́n ní national hospital ní Abuja ni wọ́n ti fẹ́ ṣe tí wọ́n fẹ́ ṣe adẹ̀fẹ́ try kéèyàn méjì láti foundation wa kí wọ́n lè tẹ̀lé wọn lọ láti bí báyìí so because àkànlé ní kán máa lọ ẹ̀yin abiyamọ ẹ kọ́kọ́ bá mi pín fídíò yẹn náà ìdààmú ò ní bá ọmọ yín kò ní bá yín kò ní bá ọkọ yín bá ń gbé sójú àǹtí yẹn kí ni wọ́n nílò látọ̀dọ̀ àwọn èèyàn. ìrànlọ́wọ́ kẹ ṣàánú bí ẹtọ́ Ọlọ́run ẹjọ́ ṣàánú bí Ọlọ́run ara yín lọ́wọ́ o ẹ̀wọ̀n jẹ́ kẹ́kí kú mọ́lẹ̀ ẹtọ́ Ọlọ́run o àìsàn burúkú tí òfin kò ní ṣe yí o Ọlọ́run bá fi ṣàánú yẹn ṣàánú bí o ẹtọ́ Ọlọ́run bí ìwé rẹ̀ ẹtọ́ Ọlọ́run ṣàánú bí o Ọlọ́run lọ́wọ́ rọ̀ yín lọ́wọ́ o láti lẹ́yìn àti ilé ṣàánú bí o wọ́n ìdòkú ẹjọ́ ẹtọ́ Ọlọ́run ni wọ́n bọ́ wọn sí o ẹ ṣàánú bí ọjọ́ wọn ni ẹjọ́ ṣàánú bí o ẹ̀ ní ṣiṣẹ́ o ẹ ṣàánú bí ẹ̀rọ yín lọ́wọ́ o ẹ ṣàánú bí o ẹ ṣàánú bí o. àánú wọn ṣe ní àánú wọn ṣe èmi sọ lóhùn.
ẹ̀yin abiyamọ ẹ kọ́kọ́ máa pín iná ẹ kọ́ máa share iná ẹ máa share ìyẹn náà ti ń rìn mo gbọ́ Ọlọ́run pé ìyẹn náà tún mú èso wa tó ní láti ṣe mí nírọ̀lẹ́ yìí pé nígbà tí ilé ọ̀la bá máa mọ́ tá máa ti rí close to 3 million kó máa lọ sí Abuja kó máa lọ sí national hospital ọ̀rọ̀ hospital dẹ̀ rí gbówó ò bá ti sí ńlẹ̀ èèyàn lè ṣe ọkàn bẹ̀ tí tó bá tiẹ̀ súnmọ́ bá tiẹ̀ wà ńlẹ̀ nǹkan yẹn á yá so ní ìmọ̀ tí mo fẹ́ sọ ṣùgbọ́n nípa orí ọ̀fẹ́ Jésù ẹ jẹ́ ká jọ ká dìde sí àǹtí ohun tán là kọjá yìí ohun tó ní wọn lára gan ni kì í ṣapá ló ti mú ọ kì í ṣe ẹsẹ̀ ojú ó ti mú ìmúpọ̀ ó ti mójú méjì dá padà Ọlọ́run ó dẹ̀ yanjú ohun tó ń ṣe wọ́n wọ́n aṣọ operation yìí ní àṣeyè kó má bàa pẹ́ jù 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 ẹjọ́ ẹ já dìde fún àǹtí. So nọ́mbà tẹ́ máa pè sí wọlé ni 070 54900 751 070 54900 751 070 sorry 070 54900 751 ẹ̀rí ọwọ́ Ọlọ́run bá ń gbójú wọn. Ẹ máa bí àwọn èèyàn kọ́ dìde sí yín. Ẹjọ́ ṣàánú mi o, Ọlọ́run ṣàánú yín náà o, ẹni gbogbo ṣe fún ọmọ o, ẹ ṣàánú mi o, ẹni gbọ́dọ̀ gbọ́dọ̀ ọmọ o, ẹjọ́ ṣàánú mi ràn mí lọ́wọ́ o, ẹni kúrò ọmọ sọ̀rọ̀ bí ẹ̀gúsí o, ẹjọ́ ṣàánú mi ìyá fìlà ọ̀bá ti lọ o, kò sí ẹ̀kọ́ tó ràn mí láàfọ̀ Ọlọ́run fẹ́ yí o, tó Ọlọ́run ṣàánú mi o, ẹ̀wọ̀ Ọlọ́run mi lára ẹ ṣàánú mi, Ọlọ́run ṣàánú yín o, ẹ̀dínwó ní ọlọ́yà ọmọ yín o, wọn ní tó kún lọ́gọ́rọ̀ Ọlọ́run ní wọ́n mọ́tò wá láti ìrìn àjò lọ́gọ́rọ̀ Ọlọ́run ẹ ṣàánú mi o, Ọlọ́run ṣàánú yín o, tọmọtọmọ ẹ ṣàánú mi o, jáde pọ̀ lẹ́pẹ̀lẹ́pẹ̀ tí a sọ́dọ̀ yẹn tó Ọlọ́run ṣàánú mi o, Ọlọ́run ṣàánú yín o, ẹ ṣàánú mi o, imú méjèèjì ti dí ẹnu mo fi mí ìlẹ̀ nínú náà méjèèjì náà mi mọ́ ẹ tó Ọlọ́run ṣàánú mi ràn mí lọ́wọ́ o, ẹ ṣàánú mi Ọlọ́run ṣàánú yín tọmọtọmọ ẹ ṣàánú mi o, ràn mí lọ́wọ́ ẹ tó Ọlọ́run ṣàánú mi Ọlọ́run ràn mí lọ́wọ́ o, ọmọ yóò ní tó òkú lágbára Ọlọ́run o, agbẹnipa ò ní gbọ́ wọn yípa ẹ tó Ọlọ́run ṣàánú mi o, ẹ ràn mí lọ́wọ́ ẹ ṣàánú mi o, wáyé ò ní ká yín o, ẹ ràn mí lọ́wọ́ ẹ ṣàánú mi o. Àánú bẹ̀ fún ẹ ṣàánú mi síjú ọ̀rẹ́ ẹ̀wò mi o. Máa gbé bọ̀. Ẹ ṣàánú mi o. Ẹnìkan ní níbo làwọn máa support wọn sí 01991 31544 01991 31544 GT Bank Gabriel Emila Musa wọn ló wà mí. Àwọn àtúnṣe ti gbòòrò dé ń sìn náà lọ ṣe gbọ́gbọ́ àtúnṣe dé ń sìn ìtànú àǹtí ń ṣe mí Ọlọ́run ti ràn wọ́n lọ́wọ́ àbí lẹ́nu àárọ̀ sísìn kì í pé 24 hours roughly 1.4 million mọ̀lélẹ̀ so bẹ́ẹ̀ tí wọ́n nílò ó pọ̀ please let's rise for her wọ́n ti rí 1,376,000 please let's rise for her kí wọ́n túnbọ̀ rí àánú gbà sí ẹ̀wọ̀ àǹtí kan agbóúnjẹta yẹn òun náà ó ti rí 1.5 million plus tí ẹsẹ̀ Mọ́yọ̀adé tí ẹsẹ̀ ẹ̀pá àṣẹ láìfò òun wá compose video ẹni wọ́n ló ti rí over 1.5 million wọ́n ti lọ ṣe kí ní ẹsẹ̀ yẹn báyìí intern ṣe ń bí báyìí ó pọ̀ gan last week láwọn lórí ọ̀rọ̀ Suleiman but unfortunately ó padà ṣàìsí àwọn nǹkan yìí ó jẹ́ ohun tó ń dunni púpọ̀ àǹtí rẹ̀ Sherifat wọ́n ní iṣu ojú mo wọ́n láì pọ́ntẹ̀ ló ti di cancer àbí kíni ló ti di wọ́n ló ti di cancer Ọlọ́run jọ tó máa bẹ̀rẹ̀ operation yìí bá ń dá sí ọmọ ìyànjú Olúwa kántì kó dẹni ìwòsàn tó máa wọlé so ẹ̀yin olólùfẹ́ wa please rise for this sister ẹ̀yin mọ̀mọ́ wa ẹ̀yin bàbá wa we have tried a lot we are doing a lot kò yí sí bẹ́ẹ̀ yẹn náà 1376 ó di 1377 so ẹ jẹ́ àjọ dìde fún wọn bó ṣe wọ́n látàrí náà mú ìyẹ̀wò lẹ́ẹ̀mẹ́wàá pé kí nǹkan tẹ̀ ti fò mú wò kó tẹ̀ ti di bí 2 million but we are trying a lot in this foundation we are trying a lot àwọn kan tó ń ṣe lábẹ́nú dáàdi ẹ̀ bá mi fẹ́ ní nǹkan báyìí
ká máa ń fẹ́ ní 200,000 báyìí tádé wọn ẹ̀wọ̀ orú ìjẹta àbáná ni ìjẹta ni àwọn arúgbó ọlọ́tùkọ́mí ẹ̀ 400,000 lápò fún wọn gbé sọ́dọ̀ wọn ẹ má bẹ̀bẹ̀ ọ̀ṣà mi. ẹ ṣàánú mi ẹ tọrọ Ọlọ́run ẹ ṣàánú mi o ẹni fojú sunkún ọmọ ẹ ṣàánú mi o ìrora ikú ọjọ ẹ nílògùn ẹkú ẹ ṣàánú mi o ẹ má jẹ́ ikú o ẹ̀yin tó kú tọmọtọmọ ẹ ṣàánú mi o wọ́n ẹ ti ràn mí lọ́wọ́ bá mi ràn lọ́wọ́ ẹ ṣàánú mi o ẹ tọrọ Ọlọ́run ẹ ṣàánú mi o ẹdúnbẹ fún ẹjọ́ ẹ tọrọ Ọlọ́run ẹ ṣàánú mi o ìwúna ọ̀rọ̀ mi ni ẹ tọrọ Ọlọ́run ẹ ṣàánú mi o ẹ ṣàánú mi Ọlọ́run ẹ ṣàánú yín o àwọn ẹni tó àfọ ẹ nípa lórí ọmọ yín lórí ara yín ẹ tọrọ Ọlọ́run ẹ ṣàánú mi o wọ́n ti ní wọ́n tẹnu fún mi àwọn náà níwọ̀bẹ o Ọlọ́run kan kò yẹ ṣàánú mi o. ẹ bá mi ṣí ẹ gbọ́. ẹ ṣàánú yín ẹ ṣàánú mi ẹ ṣàánú mi Ọlọ́run ṣàánú yín o tọmọtọmọ ẹ ṣàánú o agbẹnipa ò ní gbé yín pa o ẹ ṣàánú mi agbẹnipa owó kò ní gbé yín pọwọ́ ẹ sọ Ọlọ́run ẹ ṣàánú mi o ẹ má jẹ́ ikú o ẹ ṣàánú mi o ẹ ṣàánú mi ẹ níwọ̀n níra o ẹ ṣàánú mi o ẹ ti di àánú mi ẹ ṣàánú mi o ẹ níwọ̀n níra o ẹ ṣàánú mi o ẹ ràn mí lọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi o Ọlọ́run ṣàánú mi ẹ ṣàánú mi ẹ ṣàánú mi o Ọlọ́run ṣàánú yín o ṣàánú mi o ẹ wo Professor Stanley. ẹ ṣàánú mi o Ọlọ́run ṣàánú yín o ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi o láti 1377 ẹ ṣàánú mi ó ti di 1,399,000 1,399,000. ẹ ṣàánú mi Ọlọ́run ṣàánú ẹ yín ti o bá wọn sọ̀rọ̀ ẹ ṣàánú mi ẹ pẹ̀lẹ́ ẹ ṣàánú mi o bó ṣe rí mọ́rí nù. ẹ ṣàánú mi o ìkúnlẹ̀ mi ní ẹjọ́ gbogbo ọmọ aráyé láti Nàìjíríà káàkiri àgbáyé ẹjọ́ tó rọ náà ẹ bá mi ṣàánú Ṣẹ̀rífáàtì ẹjọ́ tó rọ náà ẹ ní fọwọ́ yín gbọ́mọ sí o ẹ̀yin fúnra yín ẹ̀yin tẹ́ wà lókèèrè ẹ kórè òkèèrè wálé ẹ̀yin tẹ́ dẹ̀ wà Nàìjíríà ẹ ní rógun kó òjijì lágbára Ọlọ́run lórí yín lórí ọmọ lórí ọkọ lágbára Ọlọ́run aṣálábẹ̀lẹ̀ yín lórí o ẹjọ́ tó rọ Ọlọ́run ibi náà tẹ́ ti máa mú owó o lágbára Ọlọ́run kò ní gbẹ o ọ̀rọ̀ aṣàánú fún yín ẹjọ́ ẹ má jẹ́ kó kú ẹjọ́ tó rọ Ọlọ́run ẹ bá wa du ẹ̀mí ẹ̀ lágbára Ọlọ́run kọ̀ǹdíṣọ̀n tó ju agbára yín bọ̀ ọ̀run ò ní gbé lé yín lọ́wọ́ ọ̀run ò ní gbé sí yín lágbádá o ibi tẹ́ ti mú owó lágbára Ọlọ́run ò ní jẹ́ kí ibẹ̀ gbẹ o ẹ̀ ní kàn ìṣòro tó jù yín bọ̀ ẹ̀ ní kàn lágbára Ọlọ́run ẹjọ́ tó rọ Ọlọ́run ẹ bá wa ṣàánú ẹ̀ ọ̀run á ṣàánú yín lágbára Ọlọ́run ẹjọ́ tó rọ Ọlọ́run ẹ̀bẹ̀ ni mo bẹ̀ yín mo fi Ọlọ́run mo fi bẹ̀ yín ẹjọ́ lágbára Ọlọ́run ẹ̀yin tí ẹ ṣiṣẹ́ láàárọ̀ lọ́sàn-án nírọ̀lẹ́ ọwọ́ ara yín lẹ fi jèrè iṣẹ́ yín lálẹ́ lágbára Ọlọ́run àlọ́ rẹ̀ mi yín ẹjọ́ tó rọ Ọlọ́run ibi tí ẹ ti ń mú owó náà àpò yóò ní jẹ lágbára Ọlọ́run tẹ bá ti fún ọ̀run á túbọ̀ máa bùkún yín o ẹjọ́ àánú la bẹ̀bẹ̀ fún láti ọ̀dọ̀ yín o ìnira ò ní dé bá yín lágbára Ọlọ́run ẹjọ́ ohun tó rọ Ọlọ́run ẹjọ́ ẹ ṣàánú ẹ bá wa ṣàánú ẹ ẹjọ́ tó rọ Ọlọ́run ẹjọ́ ẹ bá wa ṣàánú ẹ o kò sí nǹkan tí ẹ̀mí ẹ̀ ní kẹ́ bá wa dù ẹjọ́ tó rọ Ọlọ́run ẹ̀bẹ̀ ni à ń bẹ̀ yín ọmọ aráyé abẹ̀ yín ẹjọ́ tó rọ Ọlọ́run ẹ̀mí ẹ̀ ní kẹ́ bá wa dù ẹjọ́ tó rọ Ọlọ́run ẹ̀mí ẹ̀ ní kẹ́ bá wa dù ẹjọ́ o ẹjọ́ tó rọ Ọlọ́run ẹ̀mí ẹ̀ ní kẹ́ bá wa dù lágbára Ọlọ́run ẹ̀yin náà ẹ̀ ní sọ ẹ̀mí nù ẹ wọ mọ́tò ní ẹ wọ ẹ fẹsẹ̀ rìn ẹ gun plane 1.404 1,404,000 1,404,000. ẹjọ́ àbẹ́ ẹgbórí dìde àǹtí. ẹjọ́ ìdíje ìrànlọ́wọ́ lágbára náà ọ̀rọ̀ àràn yín lọ́wọ́ ní orúkọ Jésù ẹjọ́ tó bọ́ náà àánú la béèrè fún o ẹjọ́ tó bọ́ náà ẹ ṣàánú fún wa o ẹjọ́ lágbára náà ọ̀rọ̀ àbá yín o. ẹ ṣàánú mi Ọlọ́run ṣàánú yín o ẹ níwọ̀n ní adọ́rẹ́ ọmọ yín o níwọ̀n ní adọ́rẹ́ ara yín o ẹ ṣàánú mi o wọ́n gbé nípa ònípa wọn yín pa ònípa wọn yín o ẹ tí Ọlọ́run ṣàánú mi ẹ ṣàánú mi ẹ jàre ẹ ṣàánú mi. ọ̀sùn tó ń bẹ lọ tútù káwọn náà jọ ẹ̀yin ọ̀sùn àwa lọ bẹ. ó ti padà tútù tó ń bẹ lọ l'Àbújá àwọn náà lọ bẹ tó ń jọ ké ọ̀sùn tó lẹ́bẹ̀ẹ́ bíi 1 point kìíní kan wọ́n náà wá 3.6 million owó yẹn náà lọ fà wọ́n jọ ẹ̀yin ọ̀sùn tó wá ẹjọ́ máa tẹ́kẹ̀ easy lórí wa ẹjọ́ nítorí Ọlọ́run ẹ máa tẹ́kẹ̀ easy àwọn èèyàn yóò ní nǹkan kan ẹlòmíì ló lé jẹ́ kẹ́lòmíì ò kú sórí ààrẹ lọ́wọ́ 2 million wa lọ́wọ́ 3 million wa 4 million wa 5 million wa we know a mọ̀ pé intan máa ṣe kí làbá tiẹ̀ sọ náà ẹ ṣáà dákun network
wọ́n rí báyìí 1404 1,404,000 ẹ jẹ́ bẹ̀bẹ̀ dẹ̀ sí ká ohun tó láàrin 3 minutes ká dẹ̀ máa lọ ìyanu ó ṣẹlẹ̀ ọlọ́run ti ṣeun fún yín ọlọ́run ṣe fún ibẹ̀ ẹja tún wo ó yẹ ẹ bá wọn yẹn sọ̀rọ̀ ẹ ní orí ẹ̀bẹ̀ náà ní àwọn ẹjọ́ tó rọ náà ìyà ọjọ́ alẹ́ ọlọ́run ò ní fi jẹ yín o ẹjọ́ tó rọ náà ẹ ṣàánú ẹjọ́ ẹ bá wa ṣàánú ẹ ibi tí ẹ bá ti ń bèèrè fún àánú ìkóríta àánú ọlọ́run àjáde sí yín lágbára ọlọ́run ọ̀rọ̀ á kì í lè rànlọ́wọ́ fún yín ẹjọ́ tó rọ náà àánú la béèrè fún Ṣẹ̀rífátì ní orúkọ Jésù ẹ̀ ní jìyà fún ọ̀rọ̀ á darapọ̀ mọ́ yín ibi tẹ̀dẹ̀ tí máa mú owó òun ọ̀rọ̀ á dìde fún yín lágbára náà ẹ̀ẹ́dí jáwẹ́nì lágbára náà ogun ẹ̀ tí ilẹ̀kùn mọ́ ọlọ́run ò ní jẹ́ kó ṣẹlẹ̀ sí yín o ẹ̀ẹ́dẹ̀ ní kọ̀ṣùrù lágbára náà ọ̀rọ̀ á darapọ̀ mọ́ yín o ẹ̀gbọ́n tó wọn náà àánú làbèrè fún ẹ̀jẹ̀ bá wa ṣàánú ẹ má jẹ́ kó kú o lágbára náà ẹ̀yin náà fúnra yín ọmọ ìyàwó ọkàn yín kò ní dòkú lágbára náà ẹ̀jẹ̀ tó wọn náà àánú làbèrè fún látọ̀dọ̀ yín ẹ̀jẹ̀ bá wa. wọ́n ní sẹ́lẹ̀ sẹ́lẹ̀ hospital mi. kárẹ̀ ṣáàtì jáde. bí ibo Ayọ̀dèjì Festus akínmúlẹ̀gùn abẹ bí ibo lẹ̀ ń ròsà where do you mo rí this question if the operation can be done in another hospital so Súrà Àjọkẹ́ Ojúbánirẹ́ wọ́n là máa send the 50 Súrà Àjọkẹ́ ṣe o wọ́n là máa send wàásù sí mọ̀mí Ojúbánirẹ́ ṣe o jẹ́ ń kọrin jẹ́ ń lùlù Ojúbánirẹ́ fún mọ̀mọ́ ẹ̀ mo ní kí n kọrin Ojúbánirẹ́ fún mọ̀mọ́ yẹn wọ́n mọ̀tọ́ láwọn fẹ́ fún wọn ní Súrà Àjọkẹ́ Ojúbánirẹ́ Afọlábí so jẹ́ ń lùlù Ojúbánirẹ́ fún wọn Ojúbánirẹ́ òde kùn ẹni àṣẹ̀yìndé ní òwọ́pọ̀ ṣàṣà ènìyàn ní fẹ́ ní lẹ́yìn bá sí nílé tajà tẹ̀ràn ní fẹ́ ní lójú ẹni a máa ń lùlù gbẹ̀tà tá ń dánwọ́ rú Ojúbánirẹ́ òde kùn ẹni àṣẹ̀yìndé ní òwọ́pọ̀ ṣàṣà ènìyàn ní fẹ́ ní lẹ́yìn bá sí nílé tajà tẹ̀ràn ní fẹ́ ní lójú ẹni àdéhùn làwọn Ojúbánirẹ́ ti jẹ́ ẹ̀wọ̀ ọ̀rọ̀ yóò kálá ń sọ. wọ́n ń wọ Ojúbánirẹ́. wọ́n ní ṣọ́ṣe ṣe lọ́sítù mi. ibi tí ibẹ̀ ti lọ ṣe Àbújá lẹ ti lọ ṣe findings lẹ ti lọ wọ́n ti ṣe test gbogbo ẹ̀. wọ́n ní Àbújá yẹn ti lọ ṣe gbogbo ẹ̀ test. wọ́n máa lọ sítù mi sìn. wọ́n á tó ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ another test mi. Àṣìmáma gba kọ́ọ̀dù àárọ̀ ọ̀la láti lè mọ òpin àwọn èèyàn gbọ́nà tó lè lọ because owó yẹn pọ̀ 3.6 million 3.6 million owó yẹn pọ̀ àwọn èèyàn dẹ́n try my people are trying ẹ ṣe o jẹun owó yẹn ẹ jẹ́ ká lọ. wọ́n ti rí 1.452 1,452,000 wọ́n ti rí 1,452,000 so mo mọ̀ pé kílẹ̀ tó mọ́ mo gbọ́ Ọlọ́run gbọ́ ẹ jẹ́ máa lọ nọ́mbà tẹ́ wọ́n máa pè sí 07054900751 07054900751 account number yẹn is 01991311544 01991311544 GT Bank Gabriel Adémọ́lá Musa ti rẹ̀ ní. Olúwa ìwọ ni agbára mi Olúwa ìwọ ni Ọlọ́run mi Ọlọ́run ni agbára mi àǹtí ẹ̀pẹ̀lẹ́ jẹ́gbọ́ sorry ẹ̀pẹ̀lẹ́ àǹtí sorry ẹ̀pẹ̀lẹ́ Ọlọ́run yanjú ẹ̀ jẹ́gbọ́ Ọlọ́run yanjú ẹ̀.